Yọkúlú yọkúlú kò wá tán bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ yọké yọkúlú yọkúlú. Ọmọ Yorùbá, bàbá Tinubu wọ́n ti ránṣẹ́ strong warning sí gómìnà Kwara. Èmi ti mọ̀ pé ó sì máa dé stage yìí. Ọmọ Yorùbá, bàbá Tinubu wọ́n ti ṣe nǹkan kan tó bà mí lẹ́rù. Nígbà tí mo gbọ́rọ̀ yìí mo ní tó bẹ́ẹ̀ ni. Bàbá Tinubu wá ṣe àwọn àlàyé kan tí mo fi mọ̀ wípé lóòótọ́ àwọn tí wọ́n dìde nílọrin yẹn kọ́ kúkú fẹ́ kan lahùn délẹ̀ kọ́ máa pẹ́pẹ́ because bó ṣe ṣe wọ́n pẹ́pẹ́ ni. Ǹjẹ́ mọ̀ wípé àwọn òròyìn kan kàn wá lára. Wọ́n ní àwọn kan ti lọ ń competition mọ́ Ìwẹ̀kùn mọ́ olóyè Sunday Igboho. Èmi ò tí mọ àwọn ẹni yẹn ṣùgbọ́n àwọn kan ti ń competition. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo petition tí wọ́n ń kọ dead on arrival ni. Kódà mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá Tinubu fún ara wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ní ọmọ àlè tí ó wà báwo ló ìpín statement yẹn náà, tí ó wà professional ló máa sọ wípé kólóyè Sunday Igboho máa wà sí Kwara mọ́. Ó ní anybody tó bá ti ń bá Igboho jà àwọn ló ń bá jà. Ṣé mo kí mo sọ̀rọ̀ yẹn? Mo sọ ní last broadcast kan tí mo sọ̀rọ̀ nípa àwọn Ìlọrin. Mo sọ but a lot of people are getting it wrong. Bàbá Tinubu ti wá fẹnu ara wọn sọ́nsì. Wọ́n ní anybody any state tó bá ti ń tako Igboho tó ń competition mọ́ Igboho tó ń try láti stop ohun tí Igboho ń ṣe ọ̀nà àwọn ló ń bá jà. Màá là hàn yín. Tó bá possible gan màá play ọ̀rọ̀ tó sọ kẹ́lẹ̀ mọ̀ wípé kò ń ṣe àhesọ ọ̀rọ̀ rárá àti rárá. Confirm ni. Now ẹ jẹ́ ká flashback sígbà ayé Jonathan. Nígbà tí wọ́n dìde ọ̀tẹ̀ tó gbé coalition dìde tó bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi tí wọ́n lo terrorism láti fi ba ìjọba Jonathan jẹ́. Nígbà yẹn àwọn Orubebe àwọn Niger Delta militant leader tí wọ́n gbọ́ kankan lọ́wọ́ pẹ̀lú Jonathan gbà yẹn but wọn ò ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Iṣẹ́ tó lóye Sunday Igboho ń ṣe ní South West nísìn ló jẹ́ káwọn Orubebe ṣe nígbà yẹn. Tó bá yẹ kó ṣe ni terrorism tí wọ́n fi bàjọba Jonathan jẹ́ yẹn kò ní work. The same thing náà làwọn Fúlàní yẹn ṣe nísìn. The same thing gẹ́lẹ́. Ọlọ́run wá lo bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí nǹkan náà rí ẹmu ẹkì ẹran bí rẹ̀ kọ́ abẹ́rẹ́ ráwọn wèrè wọ̀nyí ni ẹbẹ́ fún làbàtà ẹyọ bẹ́ẹ̀tì omi ló mu yóò ní. Ṣé omi ló mu yóò ní àbókú sómi? Now bàbá Tinubu wá jẹ́ kó mọ̀ wípé anybody lásìkò yìí àwọn ò sọ àná àbí mi lásìkò tá a wà yìí anybody tó bá bá olóyè Sunday Igboho fàkọ tí ò lọ ó máa rí pípọ́n ojú àwọn. Kódà gan bàbá Tinubu tún sọ sí newspaper lánàá yìí but ó lè má yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn. Wọ́n ní àwọn ò ní fi ọwọ́ ara àwọn fífi okùn síra wọn lọ́rùn láti lè jẹ́ kí àwọn opposition láti lè capture àwọn. Wọ́n sọ̀rọ̀ tó pọ̀. Ọmọ Yorùbá, bàbá Tinubu sọ̀rọ̀ tó pọ̀. Tábà wò lọ wò ṣé òun tó sọ̀rọ̀ right ni láti ìgbà tó lóyè Sunday Igboho ti dìde ní South West ta ló tún bí aláìyá ìdákójíyàn gbé mọ́ tàbí kó wọlé lọ pààyàn. Nígbà tí Ìwẹ̀kùn ti wà everywhere tó wà on alert táwọn Fúlàní dẹ̀ mọ̀ wípé Ìwẹ̀kùn kì í ṣe security tó ń fìbọn lé káàkiri. Ìwẹ̀kùn kò ń ṣe security tó máa gbébọn tó máa lọ fẹ́ fìbọn control kò possible. Torí àwọn security Ìwẹ̀kùn àwọn ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá pọ́nbélé ló wà ńbẹ̀. Ọ̀tọ̀ ni security
ọ̀tọ̀ ní security. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ pọ̀. But ẹ máa rò pé ṣèbí pronunciation lásán ni. Rárá o, ìkan mọṣẹ́ ìkan ò mọṣẹ́. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. Now ẹ jẹ́ kí n sáré gbé yín flashback kí n tó conclude ọ̀rọ̀ Ìlọrin. Nígbà tó fẹ́ dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá mọ̀ pé tó bá ní kó wá ẹni tó kájú ẹ̀, olóyè Sunday Igboho ni. Lẹ́yìn olóyè Sunday Igboho, any other person máa tò sí wọn lẹ́yìn ni. Tá bá ní ká sọ reality, ká má lo position, ká má lo kíní, ká lo nǹkan tá a lè fojú wa rí. Wọ́n dẹ̀ appoint olóyè Sunday Igboho, wọ́n gbàǹgbà yẹn. Àfìgbà tó máa yá tó ní Àmọ̀tẹ́kùn o, pẹ́pẹ́sẹ́ o, online ló ti máa lọ máa register ẹ̀, ìjọba ló máa control ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ orúkọ máa ń rò Ìgbòho gan. Orúkọ máa ń ro bàbá yẹn gan. Òun lèmi ṣe máa ń wẹ̀ yín tẹ́gbọ̀n. Àwọn kọ́kọ́ wà tó rọ̀ mọ́ Ìgbòho tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ máa torí ẹ̀ má bá wọn jà. Ẹ gbọ́dọ̀ máa torí ẹ̀ máa yáfi wọn. Anything tó bá wù kó ṣe fún ẹ. Alákọ̀ọ́kọ́ Sunday lórúkọ wọn. Ẹni bá ń bá ìsinmi jà òkè ní ìsinmi. Àṣírí ayé ni. Fáwọn tó bá mọ̀, Ọlọ́run dẹ̀ ṣe pé olóyè Ìgbòho fáwọn máa ń sọ jáde. Èèyàn kì í bá ìsinmi jà. Ẹni ó dàbí ìgbà tó bá ń bá ọlá jà ní tálákà, inú ìṣẹ́ ló máa kú sí. Wọ́n ń pèèyàn ní ìsinmi, ó wá ń bá ìsinmi ṣọ̀tá. Ó máa dààmú kú nìyí. Ó máa dààmú kú. Nísìnyí, ìdí yẹn lásán ó tó kó má bá wọn fà. Túbọ̀ má jà sọ́lá. Olúwa mi ò ń jà sọ́lá. Ọlá máa ń wá. Wọn ò sínú ẹni tó ń jà sówó. Wọn ò sínú ẹni tó ń torí owó ṣèkan. Wọ́n yàtọ̀ sáwọn bandit. Wọ́n yàtọ̀ sáwọn ọmọ OPC kan tó yẹ pé apààyàn ni wọ́n tó jáde fún ara wọn tó ń sọ pé àwọn máa pa Ìgbòho. Tó ní tí Ìgbòho bá jáwọ́ pé bàbá òun á jásẹ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ bandit ni wọ́n nà án. Ìyẹn àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ni mo ní generalize here o. I'm talking about those that said tí Ìgbòho bá jáwọ́ á jásẹ̀, àwọn mò ń bá wí. Ẹ ti mọ̀ pé àwọn ẹ̀ bandit ni wọ́n. Now ẹ wá wo ọ̀rọ̀ tó lọ Kwara. Bàbá Tinubu ti pe gọ́vnà yẹn, wọ́n ti kìlọ̀ fún gidi gan. Bá ṣe gbọ́, wọ́n ti kìlọ̀ fún. Gọ́vnà yẹn gan ò lè sọ pé àwọn ò mọ̀ náà pé tó bá ń bá Ìgbòho jà lásìkò Tinubu ló ń bá jà, IG ló ń bá jà, DSS ló ń bá jà, Director of DSS ló ń bá jà, Comptroller General of Custom ló ń bá jà, Comptroller Immigration ló ń bá jà. Because ìjọba bàbá Tinubu wọ́n mọ̀ wípé olóyè Sunday Igboho ní capacity láti stop insecurity ní gbogbo South West. Ó yá náà nígbà tí ààrẹ Gani Adams tó yarí tó náà ò ṣe àwọn igbó tí Igboho dẹ̀ kò sí, ẹ̀rù bọ́lá ṣe pave way fún wa. Ta ló bí aláìyá ẹ̀dá kó jíyàn gbìmọ̀ sí? Àfẹnudọ́wọ́ kò fẹ́ ṣẹ̀mí ẹ̀ lò fún. Ta ló bí ìyá ẹ̀dá? Mi ì sọ pé ó ti tán pátápátá o. But ẹni tó máa jíyàn gbé nísìnyìí, ó máa rò pé 50-50 ni. Nínú kóun make ẹ̀ tàbí kóun kí everything about him kó end ìjọ yẹn. Tí wọ́n rẹ̀ kí ń rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Yes, wọn kì í rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ ẹni tó bá fẹ́ jíyàn gbé lọ́kàn ẹ̀, ó ní 95% assurance pé òun máa lo òun á bọ̀. Bọ̀ látìgbà tó lé Sunday Igboho ti dé, pàápàá jùlọ tí wọ́n ti lọ́ọ̀ṣì ìrẹ́kúnlẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá, the story is not the same. Ẹ máa rí i pé àwọn èèyàn kọ̀ọ̀kan wà táwọn èèyàn ń dárúkọ lórí ọ̀rọ̀ wàhálà tó ń lọ ní Kwara yìí, ṣùgbọ́n mi ò dárúkọ wọn láti bẹ̀rẹ̀. Kí ló fà á? Ìdí ni pé mò ń ṣèwádìí mi lọ́wọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kí mi ọmọ yín, mi ní fún yín ní káwọ́ òkè hera tó lọ mọ́nú. Tí n bá sọ anything fún, tí n bá sọ ọ̀pọ̀ ẹyọ kan fún yín, tí mo fi evidence kan hàn yín, kẹ́ mọ̀ pé mo ní evidence bíi 10 lọ́wọ́. That is me. I don't just talk. Mi ní sọ̀rọ̀ tí màá sọ, tí màá padà máa ṣe damage control, tí màá máa ṣe apology pé ẹ̀jẹ̀ má fi lè dá èmi ò ń ṣe irú ẹ̀.
torí ẹ̀ ló jẹ́ wípé kí n tó sọ kankan síta màá ṣèwádìí ẹ̀ fínífíní. Ṣé kò sọ̀rọ̀ tí màá sọ tí màá padà lọ máa dọ̀bálẹ̀ máa bẹ̀ àwọn tí ò jẹ́ kí n bẹ̀. I don't do it. So now ṣé ojú ẹ̀yin ará Kwara ti wá yan báyìí? Ṣé ti wá rí wípé Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tá bá rí nǹkan náà rírin. Àwọn ọ̀dọ́ nípínlẹ̀ Kwara wọ́n ti yarí. Wọ́n ní tí gómìnà Abdulrahman àti Sultan àti Emir Ìlọrin tó bá ti mọ̀ pé àwọn ò ní fàyè gba èrò ẹkùn tàbí olóyè Sunday Igboho, wọ́n ní kó fún àwọn ní Ìgbòmínà state káwọn dá dúró, kí Ìlọrin dá dúró. Gbogbo ayé ló mọ̀ wípé nǹkan táwọn Ìlọrin náà plan látijọ́ yìí nìyẹn, kò dẹ̀ ní work because wọ́n pín o wọn ò pín o, Ìlọrin still belong to we the Yorùbás. Ilẹ̀ wa ni Ìlọrin, yeah. Anybody tó bá ń kó ẹ̀ẹ́dì ẹ̀ lè ní àlejò wa ni, ó wá ni ó máa lọ pẹ̀lú ògo Ọlọ́run, ó wá ni ó sì máa lọ. Bàbá Tinubu ní ká sọ fún gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé, wọ́n ní ká jọ̀ọ́ ká ṣe sùúrù fáwọn. Wọ́n ní nǹkan táwọn ń ṣe lè má yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò yìí, pé ṣùgbọ́n kí gbogbo wa dẹjúlẹ̀ ká máa wo òye ohun táwọn ń ṣe. Ọmọ Yorùbá, bàbá Tinubu ò ṣọ̀tá wa o, mo fọlọ́run búra fún yín. Ẹ má rò pé bí wọ́n ti fún Masbi lówó o, wọn ò tí fún mi lówó o. Mo sì ń pariwo mọ́tò tí mo ní mo fẹ́ rà, mi ì tí rẹni ṣàánú mi o. Ọlọ́run Lódùmarè gbé àánú ẹ̀ dìde fún mi o. Irú Èkó tá wà lánàá yẹn sì ó jẹ́ kí Masbi TV àǹkárè o, ó yẹ ká wà ńbẹ̀. Kọ́lọ́ má mú wa níbi tí mo bá délé ní kò yẹ kí èmi náà kí n wá mọ́tò kan tí mo ṣe ń sọ fẹ́ ìyá àti bàbá wa everyday. Ẹ support mi. Àìmọye yín tẹ́ wá lóyìnbó tẹ́lẹ̀ ní mọ́tò 5-6 Nàìjíríà tẹ́ ẹ lò, ẹ lè gbé kan fún Masbi TV, ẹ lè gbé kan fún mi. Mi ì tọ́ nǹkan lá o, mi wá fàṣẹ bá yín sọ̀rọ̀ o, mo ń bẹ̀ yín ni o, ẹ̀bẹ̀, because ó jẹ́ nǹkan ìtìjú, ó jẹ́ nǹkan ó rí bákan lára mi. Gbogbo àwọn outing tí mi ní opportunity láti lọ, tó bá jẹ́ mi nìkan ni mo fẹ́ lọ ìyè súnmọ́ pátápátá ẹ̀ máa ná bí 200,000 to 300,000, but mo fẹ́ káwọn bí 6 sẹ́yìn kájà máa broadcast. Iṣẹ́ yóò ṣe dá ṣe, àfẹ́ tó bá pọ̀ fẹ́ máa tanra ẹ̀ kò ṣe dá ṣe. Àwọn ọmọ tàdé ń fẹ́ bá kó káàkiri, máa transport wọn àti gbogbo ẹ̀. Ẹ support wa o. Ẹni tó lọ́ bá búùkù fún, kò bá jẹ́ Sienna, kò bá jẹ́ Jeep, kò bá jẹ́ kó ṣàjẹ́ mọ́tò lérè láti Èkó lọ sí Èkìtì tàbí láti Ìbàdàn lọ sí Èkìtì, go come a day. Ẹ ṣàánú mi, kẹ má wò mí níran o, a sì need support o. Tó bá jẹ́ kí mo ti gbowó lọ́wọ́ APC ni màá ti lọ ra mọ́tò tó ṣá pẹ́ápẹ́á o. Mi ì gbowó lọ́wọ́ APC o, mi ì gbowó lọ́wọ́ bàbá Tinubu o. Èmi ń sọ reality ni o. Ohun tèmi rí lèmi ń sọ o. Ó lè dọ̀la kí n tún ìkan tó yẹ kí bàbá kí n tún wá sọ. That's me. Reality lèmi sọ fún yín. This is me. Not fake life, not faking things for you guys. No. So now, ìtìjú ńlá gbáà ó dé bá Emir Ìlọrin. Torí pé èèyàn gbọ́dọ̀ wà kó jọra ẹ̀ lójú jù. Báwo ni Fúlàní ṣe máa rò pé ó yẹ kí Ìgbòho wá dọ̀bálẹ̀ fún òun? Ẹ má jẹ́ ká tanra wa, ohun tó dá ogun wàhálà ilé nìyẹn. Kò wá kí mi ni. Ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ẹ tó bẹ́ẹ̀. Kò sẹ́ni bí aláìyá ẹ̀dá tó lè stọ́pù ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá. Mi sọ Hausa o, mi sọ Sokoto, mi sọ Kaduna. Kò sẹ́ni bí aláìyá ẹ̀dá tó lè stọ́pù ọmọ Yorùbá láti máa operate ilẹ̀ Yorùbá. Ẹ̀yin àtọ̀hún ìwà lẹ máa lọ. Ẹ̀yin tí ẹ tọ̀hún ìwà, ẹ lè wá máa jẹ gàba lé wa lórí. Ókè, ẹ sọ fún mi, nígbà tí wọ́n ní Sulu, à ń gbọ́ pé Sulu sọ pé Ìgbòho wá kí òun palace kìnnìkan, ó ṣe máa wá àgbà tó ń ṣọmọ àlè. Olóyè Ìgbòho ń ṣọmọ àlè, ọmọ Yorùbá ni wọ́n.
wọ́n wá dúró síwájú Fúlàní, wọ́n máa ṣe ráńkà dìde ìwọ àtàwọn wo, ìwọ àtàwọn wo, for what? Dẹ́dẹ̀ mìràwọ̀, bàbá Tinubu bá kìlọ̀ fún gbà wọn kọ́ mọ tó ń ṣe o, ọmọ tó ń ṣe. Ìwọ tó bá ti ń bá Ìgbòho jà, second term Tinubu ló ń bàjẹ́ tó bá mọ̀. Níwọ̀n táì tí gba Yorùbá nation, tàbá rò tọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ. Ẹ mọ̀ pé ohun tó fẹ́ ṣe ní South West ni pé bọ́ ṣe da terrorism everywhere kọ́ máa pa àwọn èèyàn pakúpa, so that bí North bá ṣe ń condemn, South West náà máa condemn ní Baba Tinubu. That is exactly what they want to achieve. So that Baba Tinubu ò ní lè ráyè lọ, wọ́n á lè wà fẹnu gbolẹ̀ níwájú àwọn Fúlàní.